Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀ níbikíbi tẹ́ ẹ wà. Mo kí yín nílé, mo kí yín lóko, mo kí yín ẹ̀yin èrò ọ̀nà. Ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́. Báyé ṣe ń lọ kò yé wa tó. Ẹ̀yin tèmi, mo mà tún ti dé bí mo ṣe ń dé lówùrọ̀ yìí. Èmi náà ni, èmi ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, pàdípàdí yín ni. Báyé ṣe ń lọ, ẹ káàbọ̀. Brother mi, ẹ káàárọ̀, ẹ kú ọjọ́ méjì. Mo kí yín, family ńkọ́. Báyé ṣe ń lọ kò yé wa mọ́. Ẹ̀yin èèyàn mi, báyé ṣe ń lọ ò yé wa mọ́ o. Ṣé rí lórí ètò Yorùbá Nation yìí náà la mà tún wà o. Yorùbá Nation no going back. Ṣé rí ìjọba Nàìjíríà, wọn ò bá sọ tiwọn náà sọ. Ṣé bí àwọn tó bá ń lọ́bọn mọ́ àwọn ológun lọ́wọ́, ó ní òfin Nàìjíríà ló lè mú. Ìgbà tí àwọn ológun ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń fi ìbọn fi threaten àwọn tí wọn ò gbébọn sọ́wọ́, ìjọba Nàìjíríà ò mà rọ́rọ̀ sọ. Tó bá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú oore níjọ́ kìíní àná, tó bá jẹ́ wípé àwọn ológun wọ́n pa àwọn ọmọ tí wọ́n ń ṣe rálì fún Yorùbá Nation ni, ológun Nàìjíríà ò mà ní sọ pé kó má lọ́bọn mọ́ wọn lọ́wọ́. Orí wọn ti dàrú. Orí ẹ̀yin tẹ́ ń ṣòfin pé kó máa pa àwọn èèyàn, orí yín ti dàrú. Èèyàn pípọ̀ tí ẹ̀ wá jẹ́ nǹkan kan lójú yín mọ́. Mo pàlú fún yín, mi ò tí ì dé. Ìyá kásẹ̀tì ìwọ ni mo wá bá sọ̀rọ̀. Mi ò ní láti pọ́n yín lé mà, because tí n bá wò yín bí ẹgbẹ́ ìyá mi lẹ jẹ́, ẹ ní ìdí respect kankan. Ẹ jọ̀ọ́ gbogbo etí tó ń gbọ́ ètò, ẹ bá mi pín, ẹ bá mi share kó kan ìyá kásẹ̀tì àbí kí ló lóun jẹ́, àgbà òṣì rádaràda, ẹ̀yin arí jẹ níbi màdàrú yìí. Ìyá kásẹ̀tì àbẹ́yìn kọ́ ni. Eléyìí kó jẹ́ warning fún yín. Mi ò tí jáde o, mo kàn wá fún yín ní warning ni. Kí ló dé? Ẹ̀yin nìkan ni. Ẹ̀yin náà lẹ máa bá Esabod jà, ẹ̀yin lẹ máa bá Tibi jà, ẹ̀yin lẹ máa bá Tọ̀hún jà. Ṣe fi já yín kẹ́ fi mọ láàrin àwọn tẹ́jọ́ ń ṣe, láàrin ẹ̀yin àti àwọn bloggers bíi ti yín. Ìyá kásẹ̀tì, ó dàbí orí yín ò fẹ́ sọ nǹkan tó fẹ́ gbà. Ìyá kásẹ̀tì, ẹ wojú mi dáadáa, èmi ni Ọlá Simon. Mo tiẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn, ká tiẹ̀ jọ wá pò ó, kẹ́ wá mọ̀ pé o, ilé ló ń jábẹ́ ọ̀dẹ̀dẹ̀. A ṣe bá àgbàlagbà nìyí. Ṣé bí Yorùbá ni? Ọdún náà mi ò sure pé Yorùbá ni. Ó dàbí málà nìyí. Ṣé máa ń málà yẹn tó bí sí àárín Yorùbá yẹn? Ó ní ẹ̀yin ìyá kásẹ̀tì yìí, ẹ̀yin ìyá burúkú yìí. Kí ló dé? Ẹ ń bú àwọn tí wọ́n ń ṣe ìgbìyànjú fún orílẹ̀-èdè Yorùbá Nation. Ẹ ń bú àwọn agitators wa bí àwọn bàbá wa Akíntóyè. Ẹ ń bú gbogbo àwọn tó ń agitate fún Yorùbá Nation. Ìyá kásẹ̀tì ẹ̀rọ rí àgbàlagbà dẹ̀ ní nídìí gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹ nídìí káwọn ọmọ yín kọ́ pè yín, kọ́ ṣe family meeting léyìn lórí. Ṣé bẹ́ẹ̀ ṣe lọ ń sọmọ ọ̀dọ́ nílùú òyìnbó yẹn ló tẹ́ yín lọ́rùn ni? Àbẹ́yìn kọ́ ni ìyá kásẹ̀tì. Ẹ̀yin náà ẹ wo orú èjì yín, ẹ lọ́ ń fi èjì yín, ẹ lọ́ fi ń sin òyìnbó. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ni? Ẹ̀yin ò dẹ̀ lè jà fún ẹ̀tọ́ ìlú yín nìyẹn. Àwọn tó ń jà, ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kó máa jà náà. Ṣé mo bá yín ṣe rí nìyẹn náà? Àwọn kan á máa jà fún ohun tó da, àwọn kan á dẹ̀ máa jà pé kí nǹkan tó da kó bàjẹ́. Nínú àwọn tó ń jà fún nǹkan tó da kó bàjẹ́, inú ẹ̀ lẹ́yìn wà, àti mọ̀ yín. Ìyá kásẹ̀tì, mi ò tí ì jáde fún yín o. Ẹ̀yin tó bá ń gbọ́ ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kó kan ìyá kásẹ̀tì lára. Ohun tí ò bá lè kan ìyá kásẹ̀tì lára, ẹ pín kó débi tí àwọn tó mọ̀, tí wọ́n á ti rí ètò yìí, tí wọ́n á fún ìyá kásẹ̀tì, tí wọ́n á bá mi fún ní warning. Ìjọ́ tí ìyá kásẹ̀tì tí bá tún gbọ́ igbó tó bú ẹnìkan nínú àwọn Yorùbá agitator, ìyá kásẹ̀tì wàláhì gbà. Mi ò tí ì fẹ́ lérí púpọ̀, but mo fún yín ní warning. Ẹ jọ̀ọ́ gbogbo etí tó ń gbọ́ ètò yìí, ẹ bá mi share ẹ̀ kó kan àwọn tó mọ ìyá kásẹ̀tì. Ìyá kásẹ̀tì àbí kí ló ń pè yín? Ṣé jẹ́ èèyàn rí náà ń pè yín ní ìyá kásẹ̀tì ni? Wọ́n ń pè yín ní ìyá Bíọ́lá, wọ́n ń pè yín ní ìyá Bọ́sẹ̀, wọ́n ń pè yín ní ìyá Bímbọ́. Ìyá kásẹ̀tì tẹ́ bí yẹn, ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́, tẹ́ẹ̀dẹ̀ gbọ́. Ẹ jọ̀ọ́ gbogbo etí tó ń gbọ́ ètò yìí, ẹ bá mi pín kó kan ìyá kásẹ̀tì lára. Ìyá kásẹ̀tì, ó fún yín warning ni o, mo yín bọ̀ wá bá yín. Ìjọ́ tí má tún gbọ́ pé tó sọjọ́ máa yan wá lẹ́nu, ẹ gbà. Ẹ̀yin ìyá dáradára yìí, ó ń bọ̀, mi ò tí ì dé, ó dìgbà.